káàbọ̀ sórí ètò yín ètò wa àrà Elédùmarè. Síwájú ohun gbogbo mojúbà akọ́dá àṣẹ̀dá arúgbó ọjọ́ ọba tẹ́rẹrẹ kárí ayé ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù kìnìún ẹ̀yà Júdà tó fara tì bí òkè ọlọ́run àwọn ọba ògbénú wúndí aṣọlá ògbénú adélébọ̀ ṣògo ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn bí agogo alápá kábíkábí ẹ wò ẹ jẹ́ n fi oríkì bàbá mi sílẹ̀ ní ọjọ́ tí ò ní èmi ọmọ yín olólùfẹ́ yín aya yín ọ̀rẹ́ yín Ọlámídé Ayọ̀yínká aya Ọlásànlóyè ló tún wá sí orí ètò lónìí ẹ wò ètò tòní yàtọ̀ pátápátá sí gbogbo èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lónìí iléeṣẹ́ Adikaz Oil Limited ni mo wá èyí tí wọ́n fi èkùrọ́ ṣe òróró jíjẹ bí wọ́n ṣe ń fi èkùrọ́ ṣe àdín ní ayé àtijọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n fi ń ṣe òróró jíjẹ ní ayé ìsín ẹ wò olùdarí iléeṣẹ́ yìí máa mú wa káàkiri gbogbo ibi tí ó yẹ kí èkùrọ́ yìí gbà pátápátá kó tó di pé ó di òróró jíjẹ ni wọ́n máa fi hàn wá pátápátá a sì máa kọ́ ẹ̀kọ́ kan àbí ẹ̀kejì níbẹ̀ ẹ̀yin aráalé ẹ máa bá wa ká lọ. kú dédé àsìkò yìí ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín fáwọn aráalé kí wọ́n bá lè mọ̀ yín. ẹ káàárọ̀ o orúkọ mi ni Kazeem Ajibola Abdulateef olùdarí àti aláṣẹ Adikaz Oil Mill tí a tẹ̀kalẹ̀ sí Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. ẹ ṣeun orúkọ bàbá wa lẹ ti gbọ́ yẹn ẹ jọ̀ọ́ a gbọ́ wípé ẹ máa ń fi èkùrọ́ ṣe òróró bí wọ́n ṣe máa fi ń ṣe àdín ní ayé àtijọ́ òun la ṣe ní kí a wá síbí báyìí kí ẹ fi hàn àwọn aráalé bí wọ́n ṣe ń ṣe. bẹ́ẹ̀ ni ní ayé àtijọ́ ni a kàn fi máa ń fi èkùrọ́ ṣe àdí ṣùgbọ́n ní ayé àtijọ́ yẹn náà ni èkùrọ́ ló fi jẹ́ òróró tí à ń jẹ jù ṣùgbọ́n àìmọye àwọn èèyàn ni wọ́n mọ̀ èmi gan fúnra mi tí kò wá ṣe pé wọ́n bí mi sí ìdí iṣẹ́ yìí ni mi ní mọ̀ pé òróró tá à ń jẹ jù inú èkùrọ́ ni ó ti ń jáde ṣùgbọ́n níbi bí tí àwa wá yìí òróró jíjẹ ni àwa ń fi èkùrọ́ ṣe. ẹ ṣeun àwa fẹ́ jẹ́ kẹ́ ẹ fi bí èkùrọ́ yẹn ọ̀nà tó máa gbà kó tó di pé ó di òróró àwọn ọ̀nà tí ó máa gbà á fẹ́ jẹ́ kẹ́ ẹ fi hàn wá sà. kò sí wàhálà ìlànà pọ̀ tí a máa ń lò láti fi ṣe tó fi ń di òróró bọ̀ nílànà tí àwa local product local way ni àwa ń lò àwọn míì wà tẹ́pẹ́ máa ń ṣe ní imported way tí wọ́n máa ń lo imported machine but agbára tí ò tí kà but local machine làwa ń lò and bí a ṣe ń ṣe ní local way náà la máa fi ọ̀yin bí ó ṣe yé àwa sí. ẹ ṣeun ẹ̀yin aráalé ẹ máa bá wa ká lọ ó yá bàbá wa ẹ já lọ. ní ọ̀nà àkọ́kọ́ tí a bá ṣẹ̀ṣẹ̀ gba èkùrọ́ tí àwọn a máa ń ràjú láti ọ̀dọ̀ àwọn ará oko nítorí pé àwọn ò ní oko tá a ti máa lọ gbin èkùrọ́ tá a ti ń gbin ọ̀pẹ so tán bá ti fọ ìyẹn kúrò tán bá ti kó èkùrọ́ wá láti oko ibi tí a máa kọ́kọ́ dà sí ni inú apẹ̀ yìí ni àwa tí tán fún ní orúkọ ní dryer àwọn ilé ìbò máa ń pè ní dryer nítorí pé tán bá dà sínú apẹ̀ yìí gbogbo nǹkan tó bá jẹ́ omi tó kù ní ara ẹ̀ ó máa gbẹ dànù so tán bá ti lè dà sínú apẹ̀ yìí a máa kó igi sínú ihò kékeré tó wà yìí lẹ́yìn tí a bá kó kúrò nínú dryer a máa kó kalẹ̀ síbi bíi kí atẹ́gùn lè fẹ́ sí bíi 30 minutes because tí atẹ́gùn wá fẹ́ sí gbogbo ara ẹ̀ á tutù so a lè yọ òróró tó fẹ́ yọ dáadáa a lè yọ jáde kó pé kó má bàa lè di gbèsè sí wa ní ọrùn àwọn other waste product tí ó sì máa ń yọ ó máa yọ jáde fún wa so eléyìí tí bó ṣe wà lẹ́yìn sìn ó ti tutù a lè bẹ̀ láti máa lọ báyìí so ẹ kí n fi bá ṣe máa ń ṣe kí n fi ọ̀yin. bí wọ́n ṣe tan machine báyìí because local machine ni eléyìí ẹ ti lè rí àwọn míì tó jẹ́ imported bí atán ṣe wá láti Germany àbí tán ṣe wá láti England tán ti ṣe àbí Indian but eléyìí Nigeria láti build ẹ̀ ẹni tó sì bá build ẹ̀ a máa fi rú ẹ̀ ọ̀yìn tí tẹ́ni ọba fẹ́ tẹ́ bá fẹ́ kán bá yín build rú ẹ̀ so nísìsiyìí tán ti tan machine a máa ń láti máa feed ẹ̀ díẹ̀díẹ̀. so bá a ṣe ń feed ẹ̀ díẹ̀díẹ̀ ẹ rí pé àwọn pkc tó ń jáde lẹ́nu ẹ̀ yìí ó ń tutù òróró sì wà lára ẹ̀ kò tí ì wà òkè. ẹ súnmọ́ ẹ̀yìn ó máa ta sí lára.
a sì ń rọ̀nẹ̀ díẹ̀díẹ̀ because kò tí ì pík iṣẹ́ so ó máa tó bí ìṣẹ́jú 3 sí 4 kó tó pík iṣẹ́ dáadáa. so ẹ wo ibi díẹ̀ ó ti ń yọ òróró díẹ̀díẹ̀. bí ìdọ̀tí ẹ̀ tá máa ń pè ní waste product ẹ̀ bó ṣe ń jáde bí bẹ́ẹ̀ náà ni òróró ẹ̀ lòún gba ibi bí jáde. so tí ẹ bá wo PKC tá à ń wo yìí ìyàtọ̀ ẹ̀ bó ṣe ń jáde lẹ́ẹ̀kan ó ti ń yàtọ̀ ó mì ní pẹ́pẹ́ pé bó ṣe ń funfun yìí nìsín kò sí òróró ní ara ẹ̀ kò sí òróró lára ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni gbogbo òróró yẹn òun ti ń jáde sí ibi bíbá yìí. so tí a bá ní 1 ton èkùrọ́ bí machine bó ṣe jẹ́ local machine yìí ó máa take ní 1.5 hour that's an hour and 30 minutes láti fi crush ẹ̀ tán. so bí epo ṣe ń jáde ń bíbí yìí nìsín àwọn settlement kan máa ń wà níjọ́ ẹ̀ la fi gbé basket sí ebi bẹ̀ bí òróró ẹ̀ ṣe ń jáde normal òróró bẹ̀ á máa jáde sínú drum yìí ìdọ̀tí tó bá wà ní ara ẹ̀ òun máa bọ́ sínú basket yìí bó ṣe ń bọ́ sínú basket yìí nìsín tó basket bá ti kún ó ní gbé kẹ́yìn kalẹ̀ irúkẹ́ báyìí la máa dà sí a máa gbé basket mi kalẹ̀ síbẹ̀ tó náà máa fi kún. so àwọn waste product tí wọ́n ń pè ní PKC báwọn PKC ṣe wà ní ilẹ̀ báyìí òun ni oúnjẹ àwọn ẹlẹ́dẹ̀ bí ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni tẹ́ kàn máa ń gbé pé PKC bí PKC ṣe ń jáde léléyìí so òun náà la sì tò kalẹ̀ sí gbogbo ìgbèríko ń bẹ́ẹ̀ so tí àwọn customer bá ti wá tán bá ti nídẹ̀ kílò la máa ń tà a máa gbé scale a máa wọ̀n fún wọn a sì máa tà fún wọn ní kílò. iṣẹ́ yìí ó sì jẹ́ iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ alálùbáríkà àwa tí à ń wò tí à ń ṣe iṣẹ́ yìí nìsín a parí ní ẹ̀kọ́ gíga University of Ilorin ibẹ̀ láti parí 1st degree wa tí ó jẹ́ pé iṣẹ́ tó wù wá ṣe lélẹ̀ because bí a ṣe mọ̀ pé kò relief ṣiṣẹ́ ní Nàìjíríà a mọ̀ pé tí a bá wá iṣẹ́ fún ara wa láti ṣe ó máa jẹ́ nǹkan gidi àwọn náà sì lè gba àwọn èèyàn náà mọ́ra ká pèsè iṣẹ́ ọ̀pọ̀ yanturu fún àwọn ènìyàn ibi àgbègbè tí ẹ̀ ń wò yìí ọlọ́ọ̀bá ló fi jíǹkà wa pẹ̀lú ibi iṣẹ́ tá à ń ṣe yìí náà la fi ní láti rí owó láti fi ṣe adúrúṣẹ́ yìí iṣẹ́ yìí ó sì jẹ́ iṣẹ́ tí ó tó fi ní lọ́kàn balẹ̀ tó sì gbọ́ bùkátà ó sì tẹ́ mi lọ́rùn kí n wà ní Nàìjíríà yìí kí n máa ṣiṣẹ́ yìí ju kí n wà ní ìlú èbó lọ àbí kí n lọ sí ilẹ̀ oní ilẹ̀ tí mi mọ̀ rí kí n lọ máa ṣe ẹrú lọ. so a wà òkè tí àwọn ẹgbẹ́ wa tó jẹ́ ọ̀dọ́ bíi tèmi báyìí tán bá wá nǹkan náà tán máa ṣe because àìmọye nǹkan mi là ń jẹ tá à ń jẹ tá à mọ ibi tó ti wá tí a bá padà lọ sí ilé àbí tá a bá padà lọ sí ìgbèríko tá a ti wá ibẹ̀ ló ti máa ń jáde jù tí àwọn náà bá lè mú nǹkan báyìí lò káwọn náà máa ṣe ilẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà á máa gbèrò sí nǹkan tó sì ń jẹ́ pé kò síṣẹ́ ní Nàìjíríà gbogbo ẹ̀ á tètè kúrò ńlẹ̀ tí àwọn náà máa nífọ̀kànbalẹ̀ ju bí àwọn orílẹ̀-èdè mi ṣe wà lọ tí ọkàn á sì balẹ̀ nídìí iṣẹ́ yìí dóò pé àwọn ìṣòro kan wà tí a máa ń kojú ní ìdí iṣẹ́ yìí bíi ọ̀rọ̀ náà ṣùgbọ́n agbègbè tí a wà yìí nílùú Ìbàdàn iná 33 là ń lò ní ibibẹ̀ so kò sí oye tán bá fún wa pé ká san bí owó náà nítorí wọ́n fún wa ní iná tó wà lóòrèkóòrè tí owó náà gan bá ga à ń gbìyànjú láti san because à ń rí ìwúlò ẹ̀ a sì need support ìjọba nípa kíni bí ẹ ṣe rí nísìnyí máṣíìnì ẹyọkan nìkan ni ó wà níbí tó jẹ́ local machine tí ìjọba bá support wa a ní àyè tó tóbi dáadáa tó lè gba machine 3-4 sí if gan tí agbára bá wà ta lè gẹ́ẹ̀tì
imported machine láti Germany though mo need tí owó bá wà within 3-4 working days a máa get imported machine síbi bíbáyìí but àti àìsí agbára but a mọ̀ pé tá a bá continue iṣẹ́ pẹ̀lú level tàwa yìí in the next 3-4 years a máa get imported machine but tí ìjọba bá ràn wá lọ́wọ́ kò lè take 2-3 days 4 days a máa get imported machine síbi and tá a bá ní imported machine nísìn a ní fúnra wa nísìn a ti pèsè tank a ní underground tank tó ń take 8 tons epo ní bíbáyìí. Tí ẹ bá wo nú agbada tó wà níbí nísìnyí tank ní underground tank ni ó ń take 8 tons epo tí a bá sì padà sí ìta náà a ní àwọn tank oríṣi mẹ́ta tó lè cover up to 50 tons epo ní agbára kíkà tí àwa ti gbìyànjú láti get àwọn materials tá à ń lò tá a fi ń ṣiṣẹ́ kíṣẹ́ fi lè ràn wá lọ́rùn but àwọn náà mọ̀ pé kò tí ì ràn wá lọ́rùn 100% but tí a bá rí ìjọba àti àwọn èèyàn tó rẹ̀ láti support wa àwọn náà a mọ̀ pé a máa ṣe dáadáa ní orílẹ̀-èdè wa Nàìjíríà and again ni o a máa ń teach a máa ń train àwọn èèyàn tí o bá fẹ́ kọ́ irú iṣẹ́ yìí because ẹni tó lọ sí school fún ọdún 4 ọdún 5 ọdún 6 tó lóun jáde tóun ò ríṣẹ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa níbi bíi within 6 months tí o bá fara balẹ̀ dáadáa ó máa mọṣẹ́ yìí ó máa mọ ní àmọ̀yanjú tẹ́pẹ́ òun náà lè dá wà ní on his own within after tó bá train lọ́dọ̀ wa fún 6 months tóun náà bá lọ dá iṣẹ́ wà fún rẹ̀ ní lẹ́yìn oṣù 6 òun gan máa mọ̀ pẹ́pẹ́ pé kóun dáṣẹ́ ní kóun dá wà on his own ó dájú ká máa lọ sílé onílẹ̀ lọ ká lọ máa ṣe ẹrú ká máa lò wá ní ìlòkulò lọ. Nàìjíríà ó jẹ́ orílẹ̀-èdè tí ó dáa tó ní wàrà àti oyin tó sì ní nǹkan gidi ṣùgbọ́n àwa ni àmọ́ nǹkan tí a fẹ́ àmọ́ nǹkan tó ń wù lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé nǹkan tó jẹ́ nǹkan ọ̀pẹ ó wúlò nǹkan oko ó wúlò ó sì mú owó wá gidi ní lórílẹ̀-èdè Nàìjíríà ó sì ní ọgbọ́n àti òye tèmi o ó ní owó lórí ju ọ̀rọ̀ epo lọ tá à ń nílẹ̀ Nàìjíríà because orí nǹkan ọ̀pẹ kò sí òye tí èèyàn ò lè rí ní profit àbálọ́ṣẹ́ pé ní èdè Yorùbá tí ò lè ní profit ní èrè bẹ́ẹ̀ ni ẹ ṣe gan olóòtú kò sí òye tí ò lè ní èrè ní nǹkan oko ó lọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. tí èèyàn bá fi bíi mílíọ̀nù kan sí orí òróró yìí èló ni ẹnìyẹn máa rí kó tó di bí oṣù 6. kò sóye tí ẹni náà lè rí tí ó bá mọṣẹ́ ọ máa ń pè nǹkan ní pé tí ó bá mọṣẹ́ èmi nísìnyí bí mo ṣe kéré tó báyìí nísìnyí mo lè ní pé mo ní over 20 years that's 20 experience nínú ìdí iṣẹ́ yìí nítorí pé kíni nítorí pé iṣẹ́ tán bí mi mọ́ ni kò kí n ṣe pọ́n sì bí mi mọ́ ni èmi náà ó wù mí láti mọ̀ mo sì fi òye àti gbogbo nǹkan tí mo mọ̀ mo sì fi sí so níta mo fi lé ní pé mo mọ̀ púpọ̀ nípa iṣẹ́ yìí ṣùgbọ́n tó bá fẹ́ wá kọ́ tó bá sì lè fi ara balẹ̀ tó fi oṣù 6 lẹ̀ gidi ó kéré jù nìyẹn o ẹlòmíì sí alẹ́ train pé èyí ẹ̀ làwọn nípa máa train lẹ́yìn oṣù 6 tabari táwọn mẹ́pẹ́ pé tẹ́ni ìbá lọ dá wà tó ń bá rí nǹkan tó máa kó millions of naira sí díwò bó ṣe ń ṣe pé yóò lò nílòkulò àbí kó rọ because ọ̀nà pọ̀ tí èèyàn lè fi jẹ gbèsè nídìí iṣẹ́ yìí bí ẹ ṣe lè jèrè nídìí iṣẹ́ yìí náà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ èèyàn ṣe lè jẹ gbèsè ní ìdí iṣẹ́ yìí náà wà ṣùgbọ́n tí èèyàn bá mọṣẹ́ yìí dáadáa tó bá fi 1 million naira tó bá fi bẹ̀rẹ̀ kò sí kọ́dún tó parí kí n máa ní pé oṣù 6 bí olóòtú ṣe sọ èmi lè sọ pé kọ́dún tó parí ó lè di 4 million naira ó lè di 5 million naira sí ní ọwọ́ ní ọdún 2017 mo rántí ní November 27 2017 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àgbà tí mo parí service ní Kano on the 24 November 24 ni mo parí ní Kano mo padà sí Ìbàdàn ní November 25 ni mo dé Ìbàdàn Monday tó jẹ́ November 27 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ mo bẹ̀rẹ̀ pẹ̀lú 300,000 naira ṣẹ́ka 2017 wọ àsìkò tí à ń sọ̀rọ̀ yìí nìsín nǹkan tí mo ní pé tí mo lè sẹ́ pé mo ti gbé ṣe nídìí iṣẹ́ yìí ó ti pọ̀ ní àpọ̀ yanturu ibẹ̀ mo ti kọ́ bíbí báyìí bó ṣe tó ibẹ̀ mo ti ra machine ẹlẹ́ẹ̀kejì ó wà under construction àti nǹkan bẹ́ẹ̀ lọ tí mo ti ṣe ní ìdíṣẹ́ yìí so inú mi á dùn tí àwọn ọ̀dọ́ táwọn náà bá lè gbìyànjú láti wá kọ́ irú iṣẹ́ yìí àyè wà tá à ń kọ́ àwọn èèyàn àti mo ti train àwọn èèyàn dáadáa tí kò ń ṣe nílùú Ìbàdàn nìkan àwọn táìpẹ́ wọn travel wà àwọn míì gan wá láti Lomé kan wá láti Ghana tó wọn akọ́ṣẹ́ yìí. àwọn tí wọ́n bá wá láti ọ̀nà jíjìn tí wọn ò dẹ̀ ní ẹnikẹ́ni ní agbègbè Ìbàdàn ibo ló máa sùn títí di oṣù 6 àbọ̀dún kan.
A ṣètò ilé ìgbé tí àwọn òṣìṣẹ́ wa ń sùn ṣùgbọ́n bí ọ̀rọ̀ tí àwọn bàbá tèmi tán bàbá tó bí mi lọ́mọ máa ń sọ nípa pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ á ṣe wàhálà ẹ̀ ni so ìyẹn mi ti pẹ́ pé àwọn lẹ́kọ̀ọ́ nípa kan máa sọ wọ́n nípa wọn akọ́ṣẹ́ nìkan á sọ wọ́n di òṣìṣẹ́ kan fi lè mọṣẹ́ so ìpè even gan tó ṣe kan bá wà tó wá fẹ́ fi wọ́n ṣakọ àwọn náà máa ráyè láti ṣe fúnra wọn because àwọn náà máa experience ẹni so ẹni tó bá ń bọ̀ ìpè pé òun fẹ́ wá kọ́ṣẹ́ bí á sọ di òṣìṣẹ́ kó náà tó di ọ̀gá rẹ̀ so yàrá tí ibi tí àwọn òṣìṣẹ́ wa ń gbé tá a pèsè fáwọn òṣìṣẹ́ làwọn náà máa gbé fún àsìkò náà. ẹ ṣeun ẹ̀yin aráalé epo yìí nígbà tí òróró yìí bá délẹ̀ tán báwo ni a ṣe lè rà á tá a bá fẹ́ rà ibo láti lè rí rà. ẹ ká kọ́kọ́ lọ síta kí n lọ fi bí ó ṣe máa ń rí nínú tábà ti já kalẹ̀ bó ṣe máa ń rí ẹ ká kọ́kọ́ lọ fi ọ̀yìn. so tí a bá ti ń jáde lẹ́nu machine a máa ń kó wá síta kí atẹ́gùn tètè lè fẹ́ sí because ó máa ń gbóná bẹ́ẹ̀ so tá a bá gbé síta ó máa tètè balẹ̀ because ó máa ń ní settlement again tá a máa ṣe lórí náà tí ó máa tí epo ẹni tó máa yọ tán so bọ̀ nísìnyí àwọn eléyìí wà ní lára àwọn epo tí a lọ lẹ́nu machine tó wá síta so bí ó ṣe rí lélẹ́yìn ẹ̀rí kò yàtọ̀ sí ẹ kí n dà sínú kẹ́ẹ̀kọ́ lè kò yàtọ̀ sí àwọn epo tí ẹ̀ ń jẹ so bó ṣe máa ń rí lélẹ̀ lára àwọn ilé tó wà nínú tí wọ́n tà lọ láàárọ̀ tó wà nínú drum lélẹ̀ so tí oòrùn bá ti pa a máa tún já again sínú drum mi a máa kó ìdọ̀tí ẹ̀ sínú ibì kan níta tá a máa dáná sí so a máa fi bá a ṣe ń ṣe náà a máa fi ọyìn ṣùgbọ́n àwọn epo báyìí nìsín kò tí ì ṣe jẹ kí lè tí ò tí ì ṣe jẹ pé wọ́n ti refine ẹ̀ bí àwọn normal refinery a ní Slab Mark 1 a ní Sudit a ní Rome Oil àti ní àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tí a máa ń ta òróró fún lára àwọn epo tẹ́ máa ń jẹ́ ń ta Mamador Kingsoil lára àwọn náà ní irú àwọn òróró tí ẹ̀ ń rí nísìn ṣùgbọ́n a tún máa ń tà fáwọn kan tó máa ń lo as finished product bí àwọn ọlọ́ṣẹ máa ń rà àwọn tó ń ṣe cream àwọn tó ń ṣe detergent àwọn tó ń ṣe nǹkan púpọ̀ finished product wọn ní eléyìí tẹ́ pé àwọn ló máa ń wá rà àní kankan tí ìdíṣẹ́ tíṣẹ́ ìṣe da tó wù mí gan sí lọ́kàn nípa pé mi ò nídìí láti wá customer àwọn gangan ló máa wá kiri ìgbà mí gan wá tẹ́ pé wọ́n máa bẹ̀ wá fún ọjà ni bí irú àsìkò yìí nìsín wọ́n ń bẹ̀ wá fọ́jà ni bọ́n ṣe ń bẹ̀ wá fọ́jà tọ́jà bá tún pọ̀ níta gan àwọn náà ó tún máa ń pẹ́ pé ká gbé ọjà wá kò kí n ṣe iṣẹ́ téèyàn lè ṣe tẹ́ pé èèyàn ṣe máa wá ta ni ó rà lọ́wọ́ mi no kò sí ẹ bá wà nínú gbó kìjikìjikìji tẹ́ bá jà ti lọ́jà ńlẹ̀ wọ́n wá yín kàn láti gbé wá pé kẹ́ wá tà fáwọn ni because iṣẹ́ tó ní àlùbáríkà tó sì ní ìfọ̀kànbalẹ̀ iṣẹ́ tèmi ṣe yìí iṣẹ́ tó ní àlùbáríkà tó sì ní ìfọ̀kànbalẹ̀ ní iṣẹ́ náà. nígbà tí a bá já epo yẹn tán ìdọ̀tí tí a máa kò kí n ṣe ìdọ̀tí bọ̀ epo náà máa ń wà ní because a lè rí epo yẹn já tán so òun la máa ń pè ní olórúkọ táwọn náà fún ta máa ń pè ní sludge náà òun ni la dà sí orí náà yìí so bá ṣe dà sórí náà yìí tí a kó igi sí a máa sè bí pé à ń ṣe oúnjẹ ni so bá ṣe ń ṣe yẹn náà la máa rò so kó má le kí mọ́lẹ̀ so ẹ rí pé bí mo ṣe ń ròyìn nísìn epo wà lórí ẹ̀ tí epo ń jáde bá a ṣe ń ṣe yẹn náà ló yẹ kí àwọn epo tó kù lára ẹ̀ máa jáde so epo tó kù lára ẹ̀ yìí nísìn tí a bá ti sè bíi 20 ìṣẹ́jú sí 30 minutes ó pẹ́ jù 40 minutes gbogbo epo tó bá wà lórí ẹ̀ a máa já so bí báyìí epo wà lórí ẹ̀ ni so tá bá ti já àwọn epo tó wà ní orí ẹ̀ báyìí olóòtú ẹ pẹ̀lẹ́ gbogbo nǹkan táwọn náà fara yí nídìí iṣẹ́ wa ni. ẹ ń gbìyànjú. ẹ ṣe gan olóòtú so tá bá ti yọ gbogbo epo tó wà ní orí ẹ̀ tán a máa dà sínú empty drum bí irú eléyìí tá bá dà sí empty drum náà epo díẹ̀ náà á kù lórí ẹ̀ nígbà iṣẹ́ wa yìí náà nísìnyí gbogbo èrè tó bá wà lórí ẹ̀ náà làwọn náà ń gbìyànjú láti kó ká má bàa lè jẹ gbèsè tá bá tó wá dà sí empty drum bí irú àwọn ilé tá a wò yìí a máa tún da omi sí tá bá ti da omi sí a máa rò ó tó bá dàrọ ọjọ́ kejì gbogbo epo tó bá kù pátápátá ní orí ẹ̀ ló máa yọ so a wá kù irú àwọn ìdọ̀tí báyìí mo fẹ́ yọ irú àwọn ìdọ̀tí tí a máa yọ ní orí ẹ̀ a kù irú àwọn ìdọ̀tí báyìí nínú ọbẹ̀ ìdọ̀tí náà tẹ́tún wò yìí náà kò tún ṣe ìdọ̀tí o owó náà ni o because àwọn kan tún wà tá pé òun ló máa tún fi bọ ẹlẹ́dẹ̀ wọn jù tó máa mí sẹ̀mọ́ PKC kí kàn fi lè tètè ní much fat tẹ́ bá ní pẹ́pẹ́ ẹlẹ́dẹ̀ ní fat lára àwọn nǹkan tó ń fún wọn ní much fat ní eléyìí
so àwọn náà tún bí drum kan báyìí ní sí 1,500 naira ní drum kan lẹ́yìn ìgbà tá a ti rí gbogbo àwọn èrè tó yẹ ká tún rí ní ìdí iṣẹ́ yìí tá a bá tún ṣe ilé náà èrè náà tún ni ó jẹ́ fún wa so tí ẹ bá rí gbogbo nǹkan tá à ń ṣe yìí látàárọ̀ a máa rí àwọn ìlú mìíràn nípa pé kí ló dé pé iṣẹ́ ìdọ̀tí báyìí ni ẹ̀ ń ṣe ṣùgbọ́n òun náà ni a máa rántí àwọn ọ̀rọ̀ tí àwọn bàbá náà máa ń sọ pé inú ìdọ̀tí àbí inú ẹ̀wù olóòtú yóò dáa fún inú ìgbẹ́ lówó wà kàkà pé bí a ká jalè àbí ká ṣe wà tí yóò dáa ká ṣe fraud ká ṣe kí lóko ẹ̀ tẹ́ bá ṣe irúṣẹ́ yìí ọdún méjì ọdún mẹ́ta ẹ kẹ̀mí pé ẹ má tẹ̀sí ọdún méjì ọdún mẹ́ta because bí mo ṣe wà yìí nísìnyí I don't give myself a first-less dream mo máa ń dream of 10 years 15 years dream mo mọ̀ pé when after doing this for 10-15 years now nísìnyí mo lè at the age of 40 mo lè jókòó kalẹ̀ sílé kí n má lọ bí iṣẹ́ mọ́ kí n kàn máa ránwó níṣẹ́ now nísìnyí mo ní 7 staffs tí mo san salary fún as in tún bid other and as in tún gbìyànjú láti bid other factory sí àwọn other location so tí ẹ bá ń tí ọdún mẹ́ta mo sì ní pé mo ti lò ní ìdíṣẹ́ yìí náà nísìnyí tí a bá ń tí àwọn tábà sì tún train àwọn táwọn náà bá bọ́ sí ìdíṣẹ́ yìí nísìnyí àwọn náà tún lẹ́tọ̀ọ́ láti kíni àwọn náà máa tún lẹ́tọ̀ọ́ láti kó àwọn èèyàn láti jẹ́ kí àwọn kíṣẹ́ pọ̀ yanturu ní orílẹ̀-èdè tí a wà yìí so gbogbo processing tí a máa fi ń ṣe iṣẹ́ yìí òun náà ni mo ti fi hàn yín tí ẹ bá ní ìbéèrè àbí nǹkan kan tí ẹ bá tún fẹ́ mọ̀ ẹ lè pè mí sórí nọ́mbà yìí 09032893531 ẹ kí n tún pè lẹ́ẹ̀kan sí 09032893531 òun náà ni hotline mi òun náà sì ni WhatsApp nọ́mbà mi orúkọ mi ni Kazeem Ajibola lórí Facebook King Ajibola lórí Instagram lórí WhatsApp náà King Ajibola náà ni so ẹni ìbéèrè tí ẹ bá fẹ́ béèrè ẹ lè béèrè lọ́wọ́ àwọn àtẹ tí mo fi síta yẹn. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọ̀gbẹ́ni Ajibola Kazeem tí wọ́n ti ṣàlàyé gbogbo ìrìn tí èkùọ́ máa rìn kó tó di pé ó di òróró bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé àwọn kọ́ làwọn ń sọ di òróró pátápátá ṣùgbọ́n ibi tí wọ́n bá dé yẹn gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ lò fún ọṣẹ yálà ìpara ni ohunkóhun tí ẹ bá fẹ́ fi ṣe wọ́n ní ó wà nílẹ̀ fún títà. ọ̀gbẹ́ni Ajibola Kazeem mo tún gbọ́ pé ẹ máa ń ṣe epo pupa. bẹ́ẹ̀ ni à ń ṣe epo pupa bá tí a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní ọdún mẹ́ta sẹ́yìn a wí pé kí ni vision ta ní nípa nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ la sì bẹ̀rẹ̀ láti lọ wá ilẹ̀ yá because a ní agbára láti ra ilẹ̀ báyìí so a sì lọ yá àwọn ilẹ̀ tá a fi ń gbin ọ̀pẹ àwọn iná ń pè ní local ọ̀pẹ tí wọn kì í fi bẹ́ẹ̀ ga ní ti agbára Ọlọ́run ó ti ń so ọ̀pẹ lọ́dún yìí gbàtó sì ti ń so ọ̀pẹ lọ́dún yìí a sì bẹ̀rẹ̀ láti máa fi ṣe epo pupa and a tún try láti wò pé most àwọn epo pupa tó wà ní ìta ní òde ìsìn àwọn epo pupa tẹ́ pé wọ́n mix colour wọ́n ti mix colorant wọ́n ti mix àwọn chemical kan tí ó wà òkè tó sì máa affect health ara gbọ̀gbà tọ́lọ̀ bá ti fún wa ní mọ̀ta ti lọ kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ yìí tá mọ̀ bí fatty acid tó yẹ kó wà nínú epo jíjẹ tó yẹ kó wà sí moisture tó yẹ kó ní purities tó yẹ kó ní bẹ́ẹ̀ tá a sì ti mọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn náà sì bẹ̀rẹ̀ láti máa ṣe epo pupa tí à ń jẹ ní ilé but òun ní àwọn èèyàn mọ̀ sí oil 6 ní òun ni poster wà ní ọwọ́ mi òun ni àwọn èèyàn mọ̀ sí oil 6 mostly ilẹ̀ Haúsá àwọn Haúsá ló máa ń rà jù because wọ́n mọ ìyàtọ̀ tó wà láàrin oil 6 yìí àti ìyàtọ̀ tó wà láàrin àwọn epo tí ó wà ní ìta yìí because tí ẹ bá gbìyànjú ẹ ẹ̀yin náà máa rí ìyàtọ̀ ẹ̀ kí n má sọ jù báyìí lọ ní orí ètò. tí a bá wá fẹ́ tá bá rí ẹni tí ó fẹ́ jẹ́ alágbàtà báwo ni ó ṣe lè ta oil 6. àwọn alágbàtà because bá a ṣe ní àwọn alágbàtà níta náà bẹ́ẹ̀ la a sì tún wá ní àfikún tó kó sí pọ̀ sí oil 6 wà ní àrọ 1 litre 2.5 litres àti 5 litres àti àwọn 25 litres bẹ́ẹ̀ náà ni a ṣe ń ta kò sì sí even gan wà outside Nigeria ẹ̀yin tí ẹ bá wà ní Ukraine tẹ wà ní Russia tẹ wà ní Malaysia ó ti dé bẹ̀rẹ̀ tápẹ́ a ní àwọn alágbàtà tán kó láti Nàìjíríà tán kó lóbẹ̀ nílẹ̀ Yorùbá yìí ni a ní nílẹ̀ Haúsá a ní wọn tán ti pọ̀ dáadáa bí ilẹ̀ Kano Katsina Sokoto Zaria wọ́n pọ̀ dáadáa níbẹ̀ tí wọ́n ń ta oil 6 náà ni a sì wá àwọn alágbàtà tán ní pé gbogbo káàkiri Nàìjíríà ni a fẹ́ kí oil 6 wà so kí kó fi lè wà káàkiri fún gbogbo àwọn èèyàn láti mọ ìyàtọ̀ tó wà láàrin epo pupa oil 6 àti àwọn epo pupa tẹ́kàn rà ní àbúrò àníṣọ́jú bẹ́ẹ̀ lọ.
ó dáa a ó padà wá láti wá ya bẹ́ẹ̀ ṣe ń ṣe epo oilseeds. A ò ní àǹfààní lónìí ṣùgbọ́n ọjọ́ tí a bá máa tún padà wá mo lérò pé ẹ tún máa fún wa ní àǹfààní láti béèrè ìbéèrè kan àbí ẹ̀kejì nípa oilseeds. Kò sí wàhálà olóòtú, any day tí ẹ bá wá àyè gbà yín. Mo lérò pé tí a bá fẹ́ rà táwa lẹ́kọ̀ọ́ tí a bá fẹ́ rà ibo láti lè rí rà. A ní alágbàtà ní Island, a ní ní Ìkẹjà, a ní ní Berger tí wọ́n wà. Àwọn ni wọ́n jẹ́ àwọn alágbàtà tán wà ní Èkó. But kò wá sẹ́ni rẹ̀ tí ẹ bá wà ní Èkó tí wọ́n ti lè gbé wá fún yín because a ní delivery agent tó máa ń gbé àwọn ọjà káàkiri nílùú Èkó. So àwọn nọ́mbà tí ó wà lórí àwọn flyers yìí ni àwọn nọ́mbà tí ẹ lè pè tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà oilseeds àbí tí ẹ bá need oilseeds ní anywhere ní ilẹ̀ Nàìjíríà a sì máa send nọ́mbà agent wa tó bá wà ní ìlú tẹ́ bá wà a máa send ẹ̀ sí yín. Tí ẹ bá sì fẹ́ ra òróró tí kò tí di jíjẹ yìí tí wọ́n fi ń ṣe ọṣẹ tá àti náà sì ń ta fún refinery tó ń sọ di jíjẹ àwọn nọ́mbà yìí náà ni àwọn nọ́mbà tí ẹ lè pè àbí kẹ́ wá sí ẹlẹ́ẹ̀lẹ́ waterside tẹ́ bá kàn sọ fún anybody pé ọ̀dọ̀ Jíbọ́lá olóró lẹ̀ ń lọ ọmọ àmúdé ọ̀dọ̀ wa àmọ́ níwá kì í ṣe òdùfólókò kò sí ibi tí ẹ bá ti béèrè pé ọ̀dọ̀ Jíbọ́lá tó ń ṣòro lẹ̀ ń lọ ọmọ àmúdé tààrà wá sí ọ̀dọ̀ wa láì sí yàbá kankan. Ẹ ṣé gan. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà Adjicas Oil Limited ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí kí ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp wọn tàbí Instagram page wọn èyíkéyìí tó bá wù yín ibẹ̀ tí lè bá wọn sọ̀rọ̀ bí wọ́n ti sọ lẹ́ẹ̀kan. Ó dẹ̀ tún máa ń ṣe epo pupa ẹ̀yin tí ẹ bá tún mọ̀ pé ẹ tún fẹ́ epo pupa bóyá ẹ fẹ́ bá wọn máa tà ní tàbí ẹ fẹ́ jẹ ní jíjẹ ẹ lè kàn sí wọn wọ́n máa dá yín lóhùn èèyàn dáadáa ni wọ́n ò sì ní ìgbéraga rárá. Ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin tí ẹ jókòó tí ẹ fún wa ní àǹfààní láti parí ètò yìí tí ẹ jókòó títí tẹ fi wo ètò ìtàn ẹ ṣeun àdúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ arákùnrin mi Ezekiel ẹ ṣé o Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ máa rí iṣẹ́ gidi yà ó ẹ ní yàyàkuyà ẹ dẹ̀ ní yàwèrè lórúkọ Jésù. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ń tì mí lẹ́yìn ọkọ mi ni àwọn òbí mi ni àwọn àbúrò mi ni gbogbo ọ̀rẹ́ tó súnmọ́ mi gbogbo ọ̀rẹ́ tó ń fẹ́re fún mi gbogbo ẹ̀yin ará ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí Ààrẹ Elédùmarè tẹ́ ń fẹ́re fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà lágbọ́rọ̀ Ọlọ́run ẹ ò ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ ẹ ò sì ní mọ sàárì ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ Steve Lom Aluminium fún ìtìlẹ́yìn wọn torí pé tí ò bá kí ń ṣe àwọn ni kò sí àwa àwọn onígi lẹ́yìn ọgbà tí Ọlọ́run fi ṣe gàrí tírà wa tó ń tì wá lẹ́yìn tí ó sì tì wá lójú. Mo dúpẹ́ gbogbo yín pátápátá ẹ jọ̀wọ́ a ó tún pàdé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lọ́jọ́ Àlàmísì láago 7 sí aago 8. Ẹ̀yin aráalé àwa la ó máa wá ẹ̀yin la ó máa bá ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wò ní di ó dìgbà kan náà ó dàbọ̀.